ẹ jẹ́ àgbà àṣà wa lárugẹ ohun ànílágbé lárugẹ. ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta o ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ sì káalẹ́ níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. mo kẹ́yìn ọmọ Yorùbá àtàtà àṣà wa òkúkú lè parun nítorí àmọ́ gbé lárugẹ ni. ẹ jọ̀ọ́ ẹ bá ń pín ètò yìí ẹ jẹ́ ẹni tí ó mọ̀ ó mọ̀ ẹ jẹ́ ẹni tí ò tí ì gbọ́ ó gbọ́. màmá Ọ̀yáwọlá Agbáṣàgà yín náà ni. èyí tá a gbé yẹ̀wò lónìí ni mo pè ní kátàkárà nílẹ̀ Yorùbá. kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan náà ti ń tà tán ti ń rà káàkiri àgbáyé ni wọ́n ti ń tà tí wọ́n sì ń rà ṣùgbọ́n bó ṣe jẹ mọ́ àwa nílẹ̀ Yorùbá níbi Ọlọ́run fi wá sí òun ni mo fẹ́ ká gbé yẹ̀wò. nígbà ìwáṣẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ gbé epo wá fún mi kémi ò gbé iṣu fún ọ, gbé òróró wá kó o gbàlùbọ́sà, gbé lùbọ̀ wá kó o gbàgbàdo. òun ni wọ́n fi ń ṣe kátàkárà. ó mú nǹkan tí wọ́n ní wá sọ́jà, èmi náà ó mú ohun tí mo mú wá. yín wàá yàdọ̀ ẹni tó ní tèmi fẹ́ yẹn n ó gbé tèmi mú lọ́dọ̀ ẹ̀ òun náà tó bá ti jẹ́ pò náà fẹ́ tèmi náà gbé dání á jọ ṣe pàṣípààrọ̀. á fi ojú díwọ̀n pé iṣu mẹ́ta yìí o ìgò epo kan ló yẹ kó gbà lọ́wọ́ mi dípò rẹ̀. bí wọ́n ṣe ń ṣe nù kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan o, nígbà wáṣẹ̀ káàkiri ayé ni. kódà ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti lajú tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí Egypt báwọn náà ṣe bẹ̀rẹ̀ nu. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nu kó tó di pé àwọn náà wọ́n wá ń ṣe àwárí owó tí wọ́n ń ná, bẹ́ẹ̀ náà làwa náà ṣe bẹ̀rẹ̀. ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ bó ṣe ń pẹ́ tí ọjọ́ ń jìnnà àwọn Yorùbá wá ṣàwárí owó ẹyọ káórì. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ná owó ẹyọ rẹ̀. wọ́n ń di owó ẹyọ lógún, wọ́n ń di lógójì, wọ́n sì ń di láàdọ́ta. àpò àbí àsùnwọ̀n kéékèèké ni wọ́n máa rán tí wọ́n máa ń kó owó ẹyọ sí. tó bá fẹ́ ra nǹkan tó tóbi owó ẹyọ ogójì, ó ti di ogójì owó ẹyọ, ó gbé fún elépo, ó gbé po. owó ẹyọ tún máa ń wà ní àádọ́ta yẹn wọ́n ń pè ní ọ̀kẹ́ kan wà, ọ̀kẹ́ méjì wà tí í ṣe àádọ́ta ọ̀nà méjì, ọ̀kẹ́ mẹ́ta wà tí í ṣe àádọ́ta ọ̀nà mẹ́ta, ọ̀kẹ́ mẹ́rin wà tí í ṣe àádọ́ta ọ̀nà mẹ́rin, ọ̀kẹ́ márùn sì wà tí í ṣe àádọ́ta ọ̀nà márùn. àpò ni wọ́n dì sí. òun la fi ń ṣe káràkátà nígbà tójú dúdú. ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tójú sì ń là sí, àwọn Yorùbá ṣe àwárí irúfẹ́ owó kan tí wọ́n ń pè ní ọ̀nìní. ọ̀nìní yẹn mi mọ̀ bóyá ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ná o, bóyá àdẹ̀nà káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni o. ṣùgbọ́n lẹ́yìn tá a ná owó ẹyọ tán, ọ̀nìní la ná. mo ṣe gbogbo akitiyan pé kí n lè rí ọ̀nìní mú wá hàn yín, ṣùgbọ́n mi ì tí ì rí. màá sì máa ṣe ìwádìí o. gbogbo ìgbà tí n bá rí ọ̀nìní màá wá fi hàn yín pé tó owó tá a ná lẹ́yìn owó ẹyọ òun leléyìí o. gbogbo yẹn káwọn èèbò tó dé. ìgbà tí àwọn èèbò wá dé, wọ́n wá gbé owó tiwọn táwọn ná shillings and pence ni wọ́n ná lọ́dọ̀ wọn gbà yẹn. kì í ṣe shillings and pence tiwọn tí wọ́n ná lọ ní agbé wá o, wọ́n wá tẹ shillings and pence tiwa. wọ́n bẹ̀rẹ̀ láti èèpìnì, kọ́bọ̀, 25 kọ́bọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, àádọ́ta kọ́bọ̀, ọgọ́rùn-ún kọ́bọ̀ yẹn tí wọ́n kọ́kọ́ kó wá ó níhò.
ó ní ihò nínú. Tọrọ tó kọ́kọ́ kó wá ó ní igun. Sísì náà kò tóbi ju tọrọ lọ ṣùgbọ́n òun ò ní igun. Funfun rẹ̀ wà, èyí tó rí bí àwọ̀ góòlù rẹ̀ ó wà. Kọ́bọ̀ yẹn funfun àti èyí tó rí bí kúpà ni wọ́n fi ṣe àwọ̀ yẹn. Ní ẹ̀yìn owó yẹn n ó fi hàn wá nígbà tá a bá sọ̀rọ̀ débẹ̀. Ní ẹ̀yìn kọ́bọ̀ yẹn, shillings and pence yẹn, wọ́n wá kọ British West Africa wọ́n kọ sí, èyí tó túmọ̀ pé owó tí gbogbo àwọn tí wọ́n kó lẹ́rú ní West Africa tí wọ́n ń ná nígbà yẹn, àwọn tó jẹ́ wípé àwọn Britico ló kó wọn lẹ́rú bí àwa bí Ghana, owó kan náà lájọ ná. Wọ́n á kọ Nàìjíríà sí British West Africa torí gbogbo ibi tán ti ìlú tán kó lẹ́rú ní West Africa òun ló ná owó yẹn fún kátà. Owó yẹn la wá ná lóòrèkóòrè wọ́n ń yí padà, wọ́n ń yí àwọn owó yẹn padà lóòrèkóòrè, wọ́n ń yí padà lóòrèkóòrè, wọ́n ń yí padà kọ́lọ̀ sáìsì wọ́n ń yí padà. Ṣùgbọ́n àyípadà gan-an tó mọ́yán lórí ní 1972 òun ni wọ́n ṣe. Èmi tí ẹ ti dàgbà dáadáa ń gbà yẹn, kódà mo ti jáde ìwé mẹ́wàá. 1972 April 2 1972 ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1972 àyípadà tó múyán lórí ó wá dé bá owó tá à ná Nàìjíríà, tá à ná nílẹ̀ Yorùbá, òun náà la sì ná gbogbo Nàìjíríà. Àyípadà náà ni pé shillings and pence èbó yẹn wọ́n wá change ẹ̀ sí owó tiwa, wọ́n wá change ẹ̀ sí náírà àti kọ́bọ̀. Náírà àti kọ́bọ̀ ni wọ́n wá change ẹ̀ sí ní ọjọ́ kejì oṣù kẹrin 1972. Oríṣiríṣi àyípadà náà ló ti dé bá náírà àti kọ́bọ̀ yẹn. Gbogbo rẹ̀ ni wọ́n fi hàn wá o, gbogbo ẹ̀ ni wọ́n gbé wá tí wọ́n fi hàn wá. Gbogbo àwọn oríṣiríṣi àyípadà wọ́n bá lò kan lọ, tó bá ṣe wọ́n á tún yí padà, wọ́n á tún ṣe. Ó lè jẹ́ pé iye kan náà ni ó jẹ́ o, kó jẹ́ tọrọ náà ni tọrọ ó jẹ́ o, sísì náà ni sísì ó jẹ́ o, sílè kan 1 shilling òun náà ni sílè kan ó jẹ́ o. Ṣùgbọ́n ìgbà míì wọ́n á yí àwọ̀ ẹ̀ padà, ìgbà míì wọ́n á yí bó ṣe tóbi tó wọ́n á yí padà. Òun lana títí tí ó fi di pé àwa pinnu láti ẹ̀ ti mú àmì ẹrú ká mú kúrò lára wa, torí pé àmì ẹrú ni ká máa ná shillings and pence. Àwa yí shillings and pence yẹn àwa yí padà sí náírà and kọ́bọ̀. Ní gbogbo ìgbà yẹn o, àwọn òyìnbó náà àwọn náà ti ń ṣe àyípadà sí owó tiwọn, torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà táwa wà lábídí shillings and pence yẹn 12 pence make 1 shilling, 20 shilling make 1 pound. Ìgbà táwọn òyìnbó máa ṣe àyípadà tiwọn, àwọn Gẹ̀ẹ́sì tó kó alẹ́rú, wọ́n mú shilling yẹn kó ń bẹ̀, ó wá kù pence àti pound. Òun náà ni wọ́n sì wá nádò ní nísìn. Oríṣiríṣi àtúntò ló ti dóbò náà o, ṣùgbọ́n pence yẹn àti pound yẹn ni wọ́n wá náà sìn. Wọ́n pa shillings àárín yẹn, wọ́n parẹ́. Mo rò pé ńgbà táyé centimeter, ayé ṣe digital ni, tí ayé ọ̀làjú dé, tó yẹ pé mẹ́wàá ni wọ́n fi ń ṣe òǹkà. Wọ́n wá mú 12 shillings yẹn, wọ́n mú kúrò ń bẹ̀, wọ́n kúkú wá fi ṣe pence àti pound. Dòní wọ́n ná pence wọn o. Wọ́n bá fẹ́ ta ọjà ní 1 pound tó jẹ́ wípé 100 pence ló yẹ kó jẹ́, wọ́n wá ní kó san
99 pence ó gba sẹ́ńgì 1 pence kí ó lè jẹ́ pé pence yẹn náà ó sì ń wà ní níná bó tiẹ̀ jẹ́ pé kò fẹ́ sí nǹkan tí 1 penny nǹkan tí 1 penny lè rà kò fẹ́ sí ṣùgbọ́n wọ́n sáà fún ọ owó yẹn ṣáà wà ní níná títí dòní ó wà ń ta àwa náà nígbà tí ìyípadà náírà àti kọ́bọ̀ yẹn dé ọ̀tọ̀ ni àwọn àwọ̀ tí wọ́n fi ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbé wá tán rí wọ́n ń yí padà wọ́n ń yí padà ìgbà tí wọ́n ṣe páǹsì tí wọ́n ṣe náírà kọ́bọ̀ yẹn wọ́n ṣe àwọn owó pépà náà wọ́n ṣe 5 naira wọ́n ṣe 10 naira wọ́n ṣe 20 naira wọ́n ṣe 25 naira wọ́n ṣe 50 naira títí kó tó di àìpẹ́ yìí tí wọ́n wá ṣe 100 naira nígbà tó tún ṣe díẹ̀ sí wọ́n ṣe 200 naira nígbà tó di pé owó ń bàjẹ́ tó yẹ pé o lè mú 1 naira dání kó ló fẹ́ ra nǹkan ó tiẹ̀ lè mú 50 naira gan dání kó ló fẹ́ ra nǹkan mọ́ ó ti di ọgọ́rùn bí a ṣe ń bá lọ títí dòní nìyẹn ìgbà tá a bọ́ sí náírà àti kọ́bọ̀ yẹn a yọ British West Africa kúrò ń bẹ̀ àmì oko ẹrú yẹn a mú kúrò ń bẹ̀ ó kọ Nàìjíríà Central Bank of Nigeria ni wọ́n wá kọ sí gbogbo ẹ̀ ni wọ́n gbé wá tí wọ́n wà fi hàn yín Central Bank of Nigeria tó fìdí ẹ̀ múlẹ̀ pé àwa náà ti láwọn òmìnira díẹ̀ ni wọ́n wá kọ sórí owó yẹn wọ́n kọ British West Africa sí mọ́ nígbà tó sì ti wá dà báwọn àwa nìkan la wá ná náírà yẹn Ghana ó dàbí pé CD àbí nǹkan kan náà ná ṣùgbọ́n kìí ṣe bá a ṣe jọ ń ná nígbà tá a jọ wà ní British West Africa tí wọ́n ń kọ sára owó kìí ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ó tún wá rí àwọn náà lówó tiwọn ó rà bíi pé bóyá CD ni nígbà yẹn bóyá náà sì ná dìsìn àwọn náà ṣàlówó wọn Kútọ́nù náà lówó tiẹ̀ sẹ́fà àwa náà lówó tiwa ibi tí káràkátà ilẹ̀ Yorùbá ibi tó ti bẹ̀rẹ̀ ibi tá a sì bá dé ní tá a fi wà ń bí a wà lónìí tó wá jẹ́ pé a ní 50 naira a 100 naira a ní 200 naira a ní 500 naira a ní 1000 wọ́n tiẹ̀ tún sọ pé bóyá àwọn ó tún ṣe 2000 àbí nǹkan ṣùgbọ́n 1000 la bá dé nísìn látòrí owó ẹyọ lórí ọ̀nìní lórí shillings and pence káwá tó bọ́ sí náírà àti kọ́bọ̀ nísìn báyìí o èèyàn lè mú kọ́bọ̀ kan lọ́wọ́ kó ní òun fẹ́ ra nǹkan o wàá mú kọ́bọ̀ 5 dání even bó mú náírà 5 dání kò sí tó rà mọ́ torí owó ti bàjẹ́ kí Ọlọ́run kó bá wa tún ṣe kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ gbogbo àwọn owó yìí ni wọ́n fi hàn yín bí wọ́n ṣe rí bí wọ́n ṣe wà bá a ṣe náà wọ́n fi hàn yín lójú ìwòran yín ẹ jọ̀ọ́ ẹ bá ń pín ètò yìí ẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá ó gbọ́ ẹ jẹ́ wọn mọ̀ nípa ẹ jẹ́ wọn mọ̀ bí a ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ bí tá a bá dé ẹ bá ń share rẹ̀ ẹ love ẹ like ẹ gbé lárugẹ ṣe bẹ́ẹ̀ tó yín ṣe bẹ́ẹ̀ yín ni Yorùbá ẹ̀yin ni Yorùbá ẹ̀yin lẹ làṣà ẹ gbàṣà yín lárugẹ ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀.